ǹlẹ́ o gbogbo ilé, èmi àbúrò yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, ọmọ yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ṣàlàáfíà lẹ́wà. Mo wá fẹ́ kí gbogbo àwọn mùsùlùmí òdodo wípé a kú ọdún, a kú ìyèdùn, ẹ̀mí a máa rọ́dún o, ẹ̀mí á ṣọ̀pọ̀ ọdún láyé, a kú ìtúnú àwẹ̀. Mo wá fẹ́ bá a sọ̀rọ̀ lénìí ni ẹ̀yin ará mi. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé bá òkú ìṣe òtàn. Àwọn náà dẹ̀ lọ sọ wípé bí ìgbà bá ń gbani ẹ jẹ́ ká máa rọ́jú nítorí wípé ìgbà ń bọ̀ tí yóò gbani. Ìwọ ọ̀rẹ́ mi, ìwọ ẹ̀gbọ́n mi, ìwọ àbúrò mi, ìwọ màmí, ẹ̀yin bàbá mi, kí làwọn ohun tẹ́ ń là kọjá tó dàbí wípé ohun yìí kò tiẹ̀ fẹ́ kúrò rárá? Kí ni àwọn ìdojúkọ tẹ́ ní èyí tó dàbí ẹni wípé ìdojúkọ yìí kò fẹ́ fi yín lẹ̀ rárá? Ṣé owó là ń wá ni? Ṣé iṣẹ́ ni? Ṣé ọkọ ni? Àbí ìyàwó tàbí ọmọ? Mo wá fẹ́ rọ̀ yín ní o, mo fẹ́ rọ̀ yín ní àkókò yìí wípé kẹ́ má sọ ìrètí nù. Nígbà tí ẹ̀mí bá wà, ìrètí ó sì ń bẹ. Ẹ jẹ́ ká máa tẹpá mọ́ nǹkan tá à ń ṣe, ká dẹ̀ máa fọkàn sí Ọlọ́run, ká máa nírètí wípé ní ọjọ́ kan gbogbo ohun tá à ń sọ̀rọ̀ pátápátá òun ló máa tó wa lọ́wọ́. Ní ìgbà tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ohun ni ó ń ṣẹlẹ̀ èyí tó lè jẹ́ kéèyàn máa ronú. Wọ́n dẹ̀ sọ wípé ìrònú kò da nǹkan kan. Nígbà tá a bá ń ronú, ìrònú tún máa fa àìsàn sí wa lára ni. Ẹlòmíì á máa ronú wípé bóun ṣe máa sanwó skul ọmọ, ẹlòmíì á máa rò wípé bóun ṣe máa tọ́jú ilé, ẹlòmíì á máa rò wípé kóun tiẹ̀ níṣẹ́ kan. Àmọ́ nínú gbogbo eléyìí, ní gbogbo ìdojúkọ yìí, mo fẹ́ ká ní ìgbàgbọ́ wípé ní ọjọ́ kan gbogbo ohun tá à ń tọrọ pátápátá ó máa tó wa lọ́wọ́. Ẹ má yẹ ká máa ronú o, ẹ jẹ́ ká máa nírètí wípé Ọlọ́run yóò gbàdúrà wa ní ọjọ́ kan. Gbogbo iṣẹ́ kéékèèké tá a dẹ̀ ń ṣe lọ́wọ́, ẹ jẹ́ ká máa gbàgbọ́ wípé ní ọjọ́ kan Ọlọ́run máa fi èrè sí. Eléyìí ni ìmọ̀ràn kékeré tí mo fẹ́ gbà yín. Ẹ má ronú o, mo nífẹ̀ẹ́ yín, eléyìí ni mo ṣe ń gbà yín ní ìmọ̀ràn yín. Mo dẹ̀ gbàgbọ́ wípé ẹ̀yin náà ní ìfẹ́ mi náà. Ẹ má gbàgbé láti share fídíò mi, kẹ́dẹ̀ follow mi ní Facebook àti ní YouTube Títílọpẹ́ ló ń sọ̀rọ̀, ní Instagram Dàda Títílọpẹ́. Ó dàbọ̀, a ò ní pàdé ayọ̀.